الصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين. Kalinya nasiwaju agama Nabi Muhammad. Ìjọ Ọlọ́run ọ̀tọ́nà Ọlọ́run tá a tọrọ bá Nábì yìí. Ọlọ́run bá ní ṣe bá wọn ará ilé ẹ̀, bá ní ṣe bá wọn sàábé rẹ̀ náà lápapọ̀. Lẹ́yìn náà, àwọn agbègbè fún àwọn ọmọ ìyá kan náà lójú ọ̀nà gbígbàgbọ́ nínú Ọlọ́run ọbẹ̀ ọ̀kan ṣoṣo. أول صلاة جمعة يصليها في هذا المسجد المبارك. Eléyìí jẹ́ àkọ́kọ́ khutba ní ààyè alálùbáríkà tí ṣe mọ́sálásí alálùbáríkà dáwà yìí. Èyí ní jẹ́ àkọ́kọ́ khutba láṣẹ nínú mọ́sálásí yìí. Ní ààyè alálùbáríkà tó máa ń dá nítorí ṣíṣe tọ́lọ́ nínú ẹ̀yìn àkọ́kọ́ khutba nínú ẹ̀yìn tó ní. لذلك كعادتي دعيت إلى بداية أي صلاة الجمعة. Èyí ló wọ́n pa sábà bí wípé gbogbo ìgbàkúùgbà tí wọ́n bá ti gbé àwọn bàbá wọn àgbà ẹ̀sìn ní òbí wọn tí wọ́n ń ṣe khutba fún wa lónìí láàyè yìí. Ibẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ khutba fáwọn nínú ààyè kan àti mọ́sálásí tuntun kan. أجعل أول خطبة النبي صلى الله عليه وسلم في المدينة أول خطبة تبركا بها. Wọ́n ní èyí ló wọ́n sọ jẹ́ àṣà àtàwọn ibi tí àwọn bá fẹ́ bẹ̀rẹ̀ ìdímọ̀ òtúmọ̀ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ìdímọ̀ kíkí mú wọn láàyè gan. Ìdá táwọn máa wá ṣe ni wípé àkọ́kọ́ khutba tánàbí Muhammad kọ́kọ́ ṣe
nígbà tá Nábì wọ ìlú Medina ìlà wọn máa fi bẹ̀rẹ̀ jímọ̀ fún àwọn èèyàn láti jàlùbáríkà Ànábì Muhammad àti kútúbà rẹ̀. وأجالها نصفين نصف للخطبة الأولى ونصف للثانية. wọ́n ní kútúbà náà tá Ànábì Muhammad ṣe tí ń jẹ́ kútúbà àkọ́kọ́ ní ìlú Medina. àwọn bàbá wa àgbà ẹ̀sìn nígbà wọn ó dá kútúbà náà sí méjì. abala kan yóò máa bá kútúbà alákọ̀ọ́kọ́ lọ, abala ẹlẹ́ẹ̀kejì yóò sì máa bá kútúbà ẹlẹ́ẹ̀kejì lọ. وهذا نصها. eléyìí gan wá ní àgbékalẹ̀ bá Ànábì Muhammad ti gbé kútúbà náà kalẹ̀ níjọ́ náà. الحمد لله أحمده وأستعينه وأستغفره وأستهديه. ọpẹ́ ni fọ́lọ́run, ọba ẹyọ kan ṣoṣo, ọba tí ò pé méjì, tí ò nírú, tí ò lẹ́gbẹ́, tí ò nígbàkejì, ọba àkọ́kọ́, ọba àkọ́kọ́, ọba àbẹ̀rẹ̀ tọ́lá rẹ̀ lọ bẹ́ẹ̀rẹ́bẹ́. ọpẹ́ ni fọ́lọ́run ọba náà. mo tún wá ń wá ní olùrànlọ́wọ́ ipe gbogbo ń ta bá ń dáwọ́lé ọlọ́mọ́sà kún wa lọ́wọ́. bákan náà la tún tọrọ àlékún tọ́sọ́nà látọ̀dọ̀ rẹ̀. gbogbo ń ta bá ti ń dáwọ́lé kọ́lọ́mọ́sà máa kọ́ ọ máa ṣe lérí ẹ̀. bákan náà mo tún tọrọ àlékún àforíjì lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́mọ́sà yáfì mi. وأؤمن به. bákan náà ìsìlẹ́lòmíì tí mo gbẹ́kẹ̀lé tí mo gbàgbọ́ tó jọ Ọlọ́run ọba yìí náà lọ. ولا أكفره. ìsìn ní ṣàìmoore ìní ṣe kèfèrí sọ́lọ́run náà. وأعادي من يكفره. gbogbo ẹnikẹ́ni tó bá lóun ò gbà tọ́lọ́run, èmi náà fi ń rinlẹ̀ yí pé ìní gbà tó nítọ̀hún. gbogbo ẹni tó bá ya kèfèrí mọ́ Ọlọ́run lọ́wọ́, èmi àtonítọ̀hún àní dọ́gba ara wa. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. mo wá ń jẹ́rìí pé kò sí Ọlọ́run ọba míì téèyàn lè lóhun jọ́sìn fún tí ó sì ti bẹ̀ he oríire àyàfọ́ Ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo, ọba tí ò lórogún, ọba tí ò nígbàkejì. وأن محمدا عبده ورسوله. bákan náà mo tún jẹ́rìí pé dájúdájú aṣíwájú ọ̀gá wa Ànábì wa Muhammad ẹrú Ọlọ́run ọba ní í ṣe, òjíṣẹ́ rẹ̀ sì tún ni. أرسله بالهدى ودين الحق. Ọlọ́run náà ná Muhammad ó rán pẹ̀lú ìmọ̀nà àtẹ̀sìn òdodo ni. والنور والموعظة. Ọlọ́run sì tún fi ìmọ́lẹ̀ ó fi rán Ànábì wa Muhammad pé lọ tàn án sáyé. bákan náà Ọlọ́run tún fi ìsítí ó tún fi rán Ànábì wa Muhammad. على فترة من الرسل. láàrin ìgbà tó já sí pé àwọn wíwá sáyé àwọn òjíṣẹ́, ríran àwọn òjíṣẹ́ wá sáyé ó ti rí ìdádúró díẹ̀. وقلة من العلم. àtàsìkò tó já sí pé ìmọ̀ tó nǹkan mọ́lérílẹ̀ àsìkò gan lọ́lọ́run náà Ànábì wa Muhammad wá sáyé. وضلالة من الناس. bákan náà lásìkò tó já sí pé àwọn èèyàn orí àánú, owó àánú, iṣẹ́ àánú ni wọ́n ń ṣe. orí ìgbà tí wọ́n ń bẹ lérí àánú lọ́lọ́run gbà Ànábì wa Muhammad lójíṣẹ́ sí i. وانقطاع من زمن. àtàsìkò tó já sí pé ìgbà tí àwọn tí Ọlọ́run máa rán wá sáyé tí àsìkò wọn gé tí wọn ò wá mọ́, àsìkò gan lọ́lọ́run gbà Ànábì wa Muhammad lójíṣẹ́. ودنو من الساعة. àtìgbà tó já sí pé àti tó àlìkìyámà àsìkò kíkásẹ̀ ńlẹ̀ ayé ń ti ń súnmọ́ bọ̀ díẹ̀díẹ̀. وقرب من العجل. àtàsìkò tó já sí pé ìkú ò láyé oníkálukú ìpè ń tẹ́ ẹ ti lò ń bẹ̀ náà ti tójọ́ mẹ́ta. yín tó sì kù tẹ́ ẹ lò kò tó nǹkan tẹ́ ẹ ti lò, àsìkò ń gan lọ́lọ́run ní kàdínà Muhammad wá jíṣẹ́ báyé. ومن يطيع الله ورسوله فقد رشد. gbogbo ẹnikẹ́ni tó mọ́ wá tí wọ́n bá sọ fún wí pé Ọlọ́run wí báyìí, Ànábì rẹ̀ wí báyìí, báyìí lọ́lọ́run wí, báyìí l'Ànábì rẹ̀ ṣe, gbogbo ẹnikẹ́ni tó bá fi lè tẹ̀lé bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ náà ti dẹ́ni ìmọ̀ náà. ومن يعص الله ورسوله فقد غوى. gbogbo ẹnikẹ́ni tó bá wá ní tọ́lọ́run ló wí wọn o, èyí tọ́lọ́run wí kò bóde òní mu, èyí tọ́lọ́run wí t'Ànábì wí kò bá tòun mu, kò béyìí tóun pílánù lọ́wọ́ ara tòun mu. gbogbo ẹnikẹ́ni tó bá fi lè tàpá sọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣègbọ́nrùngbọ́n rí. وفرط وضل ضلالا بعيدا. bákan náà tó bá níta lẹni tó ṣàṣe ètò irú ẹni bẹ́ẹ̀ tún ti ṣàṣe ètò ó sì tún ti dẹni àánú ní àánú tó jìnnà tẹ́fẹ́. وأوصيكم بتقوى الله. mo wá ń fàsìkò yìí mo fi ń ṣàsọ́ọ́lẹ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa lọ́kùnrin wa lóbìnrin wa mo ń sọ àsọ́ọ́lẹ̀ fún wa nípa àbẹ̀rù Ọlọ́run. فإن خير ما أوصي به المسلم أن يحضه على الآخرة. èyí tó fi ń lóore jù
nínú tí máa fi ṣe àsọlẹ̀ tí máa fi ṣàsọtẹ́lẹ̀ fún ẹni tó bá jẹ́ mùmínì òdodo òun náà ní wípé má gbàgbé o níjọ́ kan ò sínú ayé nígbà kan ìlò ń bẹ́nu ẹ̀ bó ti wọ́n ń bẹ́nu ẹ̀ yìí ó palẹ̀ ẹrù rẹ mọ́ níjọ́ kan ó tún gbàbì kan lọ tí wọ́n ń pè lálùkìyámà kó o máa wá palẹ̀ ẹbẹ̀ mọ́ ìlàsọ́ọ̀lẹ̀ tí mo fẹ́ ṣe fún ọ. wa an yu'maru bittaqwallah. àti pé kéèyàn sì tún máa pọ̀ bu ẹrú sí ọlọ́run láṣẹ wípé ìbẹ̀rù ọlọ́run ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa. fa'asaru ma hasarakum Allahu min nafsi. torí náà gbogbo nkí n tọ́lọ̀ ń bá ti wá sọ fún yín pé ẹ jáwọ́ ń bẹ̀ ẹ má ṣe ẹ jáwọ́ ń bẹ̀ ẹ má jẹ ẹ má mú ẹ má rìn ẹ má lò ẹ má wù níwà gbogbo ntọ́lọ̀ ń bá ti kìlọ̀ fún yín nípa rẹ̀ ẹ jáwọ́ ń bẹ̀. wala afdal min dhalika nasihatan. ẹ wá rí èyí tí mo wá ń ṣe ní ìsítí fún yín lọ́wọ́ yìí ìrò pé ìrírí pé ìsítí kan tún wà tó tún lọ́lá jẹ léyìí lọ. wala afdal min dhalika dhikra. kò sì sí ìrántí kan tó lọ́lá ju èyí tí mo fi ń rán yín létí lásìkò yìí lọ pé ẹ bẹ̀rù ọlọ́run. fa innahu taqwa liman amila bihi ala wajalin. gbogbo ń ta wá wí yìí gbogbo ẹnikẹ́ni tó bá wá mú un lò tó bá wá tẹ̀lé tó tẹ̀lé pẹ̀lú pé sọ́wọ́n lọ́lọ́run ló wí ọba tó lè mú mi kí n má bọ́ ọba tó ní mí lánìí tán tó lè yọ sí mi nígbàkúgbà tí ń wá ń fi ìpayà ọlọ́run náà tí ń wá fi mú gbogbo nǹkan wọ̀nyí lò irú ẹni bẹ́ẹ̀ ó ti bẹ̀rù ọlọ́run. wa mukhafatin wa awnin wa sidqin. tí sì tún wá mú gbogbo ọ̀rọ̀ wọ̀nyí lò pẹ̀lú bẹ̀rù ọlọ́run ìní fi ń mú un lò ìní fi ń tẹ̀lé àti ti ìgbàlódodo ìpè sí wọn lọ́lọ́run ló wí anna Muhammad ló wí èmi náà gbà bẹ́ẹ̀. ala ma tabtaguna min amri al-akhirah. lérí gbogbo tó ní kálukú wá ń wá lérí ọ̀rọ̀ àlìkìyámà ìpè gbogbo tí ó máa ṣẹlẹ̀ lóore ayérayé tí ó máa ṣẹlẹ̀ lálìkìyámà kéyìn ó wá fi tòdodo máa máwọn ọ̀rọ̀ wọ̀nyí lò kó lè bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run. wa man yuslih alladhi baynahu wa bayna Allahi min amri as-sirri wal alaniyya la yanwi bidhalika illa wajha Allah. gbogbo ẹnikẹ́ni tó wá jásí wípé in tó dòun àtọ́lọ́hun ọba pọ̀ in ti ń bẹ ní àárín òun àtọ́lọ́hun ní kọ̀kọ̀ ni àbí ní gbangba ni tó wá gbìyànjú yìí pé àárín èmi àtọ́lọ́hun ìníjí ó bàjẹ́ yálà ní kọ̀rọ̀ ni àbí ní gbangba lójú àwọn èèyàn in ti ń bẹ láàárín èmi àtọ́lọ́hun ìmójútó ìníjí ó bàjẹ́ tí wọ́n ń ṣe gbogbo nǹkan wọ̀nyí láti fi wá ojú rí ọlọ́run. yakun lahu dhikra fi ajil amrihi. gbogbo olú ìgbésẹ̀ tí rẹ̀ yìí bá wá ń gbé yìí iná ni ó máa fi jásí gbá eléyìí gbọ́rọ̀ eléyìí ìrántí tí wọ́n fi rán eléyìí létí eléyìí ń mú ìrántí yìí lò láti wúlò fún fọ́jọ́ ọ̀la rẹ̀. wa zukhran fi ma ba'da al-maut. kó sì tún lè máa jẹ́ iṣẹ́ àṣepamọ́ fún un lẹ́yìn tó bá papòdà tó kù láyé. hina yaftakiru al-mar'u ila ma qaddama. nígbà tó jásí pé gbogbo oníkálukú ìní ò máa ní bùkátà sí pé ṣé mo lájọ ńlẹ̀ èyí tí mo dá síwájú ọlọ́run ṣé mo níṣẹ́ eré ńlẹ̀ tí mo tì ṣáájú síwájú ọlọ́run tí ń fi wá ti bẹ̀rẹ̀ oore lónìí lásìkò ìgbà tó ní kálukú ó máa wá bùkátà bẹ́ẹ̀. wa ma kana mimma siwa dhalika yawaddu lahu anna baynahu amadan ba'idan. gbogbo ń téèyàn bá wá nílẹ̀ tó bá fi lè yàtọ̀ sílẹ̀ yìí kò ní dáadáa kan lẹ̀ ń wájú ọlọ́run kò lájọ kankan tó dá síwájú ọlọ́run ní kọ̀kọ̀ àbí ní gbangba irú wọn náà ni wọ́n máa wò pé ọlọ́run ò bá sì tún extend àsìkò táwọn ó lò ọlọ́run ò bá sì tún fa àsìkò àwọn ìbá sì tún fa ágùn jù báyìí lọ. yasirukumullahu nafsa. ọlọ́run wa ń fásìkò yìí ń kìlọ̀ fọkùnrin wa ń kìlọ̀ fóbìnrin wa pé gbogbo ń tó ní ajá wọn ń bẹ̀ ká jìnnà sí i. wallahu raufun bil ibad. ọlọ́run ọba aláàánú kúkú ni tẹ́lẹ̀ ló jẹ́ fún gbogbo àwọn ẹrú ẹ̀ gbogbo èyí tẹ́ ẹ bá rò pé ẹ ṣe dáadáa òun náà bọ́lọ̀ ń bá dàálù yín láyà kò sí ń tẹ́ ẹ ṣe bọ́lọ̀ ń bá kọ́ tí gbóhùn ọ̀fẹ́ kò sẹ́ni tẹ́ kó lọ bọ́jọ̀ tí ó gbà á ọlọ́run máa fàánú gbà wọ́n bá tẹ́ bá ṣe òun náà tó rálẹ̀ àánú lọ́lọ́run fáwọn ẹrú ẹ̀. wallazi saddaqa qawlahu wa anjasa wa'adahu. ọlọ́run ọba yìí náà ńlọba tí ò ní sọ̀rọ̀ kókó òun ò wí bẹ́ẹ̀ mọ́ àbọ̀bà ó kú lẹ́ni tí ó sọ̀rọ̀ táwọn abárán bẹ́ẹ̀ ọlọ́run ọba yìí náà lọ́ba òdodo sòdodo gbódodo kalẹ̀ pàṣẹ òdodo ọlọ́run ọba yìí náà sì ní tún máa ṣàdéhùn tí ò sì ní yẹ̀. la khulfu fi zalik la khulfu fi zalik.
kò sí ìyapa nínú gbogbo ntọ́lọ́wọ́n ọba bá sọ kò sí kan tí ó takora wọn bẹ́ẹ̀. dájọ́ ọlọ́wọ́n ọba ní kí ọlọ́yin náà ní wọ́n wí bẹ́ẹ̀ yìí wípé. ọlọ́run ní òun ọlọ́run òun kọjá ẹni tẹ́nìkan máa gbọ́ sẹ́yìn abẹ́rẹ́ fún ẹni wọn ò lè dọ̀rọ̀ rúmọ́ wọn ọlọ́run lọ́wọ́ bọ́ọ̀nà bá jẹ́ ha ẹnìkan ò lè wá gbẹ̀yìn wá kó wá sọ di bí mọ́ wọn ọlọ́run ọba lọ́wọ́ tó wọ́n wà ní kò yé òun mọ́ ọlọ́run ní òun kè òun sọba bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè da nǹkan rú mọ́ òun lọ́wọ́ kò sẹ́ni tó lè fi rọ́pàrọ̀ òdodo mọ́ òun lọ́wọ́ àti pé ní bá wá ṣe eré lòun ò fi san lẹ́san ẹni bá ṣe kejì déédéé irú kejì náà lòun ò fi san lẹ́san lórí òun sọba alábòsí. aya ìwà nù súrátù Qaf ní aya 29. الحمد لله وكفى. ọpẹ́ ní fọ́lọ́run ọpẹ́ tá a dúpọ́nà yìí ọpẹ́ náà tó fún wa. والصلاة والسلام على النبي المصطفى. ìkẹ́ ọlọ́run àtọ́lọ́ ọlọ́run lọ́pọ̀ ní sẹ́fà nábì rẹ̀ dá sàlẹ́sà. وعلى آله وصحبه أهل الوفا. ìkẹta ọtọlọ́gbọ́n náà Muhammad yìí bá ní sẹ́fà àwọn ará ilé àtàwọn tàbí rẹ̀ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń sàdéhùn tí wọ́n sì gbé àdéhùn náà. اتقوا الله في أجل أمركم. ẹ jẹ́ akọminú ọlọ́run ẹ jẹ́ bẹ̀rù ọlọ́run nínú àwọn èyí tá ń bẹ lẹ́nu ẹ̀ nínú àlámàríwá láwọn èyí tó súnmọ́ wa. وأجل في السر والعلانية. èyí tó sì tún dìnà tí ń jọjọ wájú nínú àlámàríwá ẹ jẹ́ akọminú ọlọ́run pa rẹ̀ yálà ní kọ̀rọ̀ ni àbí ní gbangba. إنه من يتق الله يكفر عنه سيئاته. torí pé gbogbo ẹnikẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run nínú èrè tí ó rí ní wípé èèyàn kì í rìn kórí ọmọ mi kò sẹ́ni tá gbóhùn abíyá rẹ̀ tí ò ní dábíká gbogbo ibi tí ẹni tó bá bẹ̀rù ọlọ́run tó bá kù sí láwọn àṣìṣe ọlọ́run ó fi bẹ̀rù ọlọ́run tó ní lọ́kàn yóò sì máa fi bá rẹ̀ fún un. ونعزم له أجرا. èyí tí ẹ̀san tí ó sì tún rí bẹ́ẹ̀ ẹ̀san náà ò ní ma níwọ̀n ẹni bá bẹ̀rù ọlọ́run ẹ̀san tó tóbi ẹ̀san bàǹbà lọ́lọ́run ó fúrú ẹni bẹ́ẹ̀. آية 5. ààrẹ wà ní Sūratu Ṭalāq láyé lè ka àwọn. ومن يتق الله فقد فاز فوزا عظيما. gbogbo ẹnikẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run tó kọminú ọlọ́run èrè ńlá tó pọ̀ nínú ẹni bẹ́ẹ̀ ti jẹ. فإن تقوى الله توكي مقته. torí wípé tẹ́rí bẹ̀rù ọlọ́run tí wọ́n ń pariwo fún wa yìí wípé ká kọminú ọlọ́run ká bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ ní àbí ní gbangba ọlọ́run ọba ní ìyà lọ́wọ́ ọba tí ò ní lé ní kó tó mú ni ọba tó lè mú nínú ẹ̀yà rẹ̀ ni kó sì fi ṣe pàṣẹ kó wọn fi nà ẹ̀yàn ní ẹ̀bá wọn bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ó máa sọ́yàn níbi gbogbo ìyà ọlọ́run. ìbẹ̀rù ọlọ́run yóò máa sọ́yàn kó níbi kéèyàn rí bínú ọlọ́run yóò máa sọ́yàn kó níbi kéèyàn rí ìyà ọlọ́run. وإن تقوى الله تبيض الوجه. torí pé nínú àǹfààní tuntun wá ń bẹ nínú bẹ̀rù ọlọ́run ẹni bá ń bẹ̀rù ọlọ́run nínú tí ó ṣẹlẹ̀ sí ní pé ìbẹ̀rù ọlọ́run tí ń bẹ lọ́kàn rẹ̀ ń yóò sì máa fi ìmọ́lẹ̀ sí ní gbangba wájú rẹ̀ yóò sì máa fúnfún pin. bákan náà ìbẹ̀rù ọlọ́run yóò sì tún máa múni máa rí ìyọ́nú àti ẹ̀yọ́nú gbogbo ẹ̀ yóò máa rí papọ̀ níwájú ọlọ́run. bákan náà ìbẹ̀rù ọlọ́run yóò sì tún máa léèyàn fún ní ipò yóò máa ṣàgbéga kò fún yàn níwájú ọlọ́run. ẹ̀kọ́ oníkálukú wọn ẹwà jẹ́ amúpin tí wọn nínú bẹ̀rù ọlọ́run kámọ̀ ìgbé àwọn tó bẹ̀rù ọlọ́run wọ́n ti lọ́lẹ̀ àwọn tó bẹ̀rù ọlọ́run wọ́n ti kú láyé àwọn tó kù láyé ní ìsìntọ̀ kámọ̀ ń dá gbogbo ẹ̀rú pọ̀ ní ìwọ náà múpin tí ẹ nínú bẹ̀rù ọlọ́run. wala tufritu fi jambillah. gbogbo ń ta bá wá ń ṣe kámọ̀ ìgbé àrọ́lọ́ ń sá pamọ́ fún àṣìrọ́lọ́ ń sá fún gbogbo ń ta bá wá ń ṣe ẹ mọ́jì àṣàṣe ètò ẹ̀mọ̀ ìgbé gbàgbàgbà lọ́lọ́run bẹ̀lẹ́gbẹ̀ẹ́ wa káwá ti bẹ̀ ká má ṣàṣe ètò ká sì má ṣàṣe jù nínú ọ̀rọ̀ wa. ọlọ́run ọba kú ti fi tíra rẹ̀ ó ti fi mọ́ gbogbo wa. bákan náà àwọn ọ̀nà tọ́lọ́run
táàtọ̀ táàbù sórí rẹ̀ táàrìn táàní sàbámà ọlọ́wọ́n bá ti làwọn ọ̀nà náà kalẹ̀ fún wa. Ọlọ́wọ́n wá sí ilé kálọ́kùn ní ká lè bá àwọn àwọn tó já sí pé lódodo ni wọ́n ń sin lọ́hùn lóòótọ́ ni wọ́n ń sin lọ́hùn ká lè bá àmọ́ wọn. Tọ́lọ́ ti lè bá àmọ́ wọn tó já sí pé wọ́n kàn fẹnu lásán ṣe bí ẹni Ọlọ́run ni wọ́n ń ṣe bí ẹni Ọlọ́run ní gbangba ni òpùrọ́ ni wọ́n ń sọ̀rọ̀ bẹ̀rù Ọlọ́run lẹ́nu ni òpùrọ́ ni wọ́n kọ̀rọ̀ tí wọ́n náà ó burú jáì kọ́lọ́n lè bá àmọ́ wọn síra wọn ni. Gbogbo ẹni kọ̀ọ̀kan bá wá yẹra wa wò tá a bá wo kọ̀kọ́ wa tá a wo àná wa tá a dà pọ̀ mọ́ ni kò sẹ́ni Ọlọ́run ò ṣe dáadáa fún yóò kàn máa jura wọn lọ ni dáadáa tọ́lọ́ wá sí sọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wọn ẹjẹ́ àgbà pé èmi náà nípìn dáadáa nínú ayé ká wá ṣe dáadáa padà bọ́lọ̀ ti ṣe dáadáa sí wa. Pàápàá jùlọ àwọn àbá wọn tí wọ́n ní ààyè tá a wà yìí tọ́lọ̀ ń darí dáadáa sọ́dọ̀ wọn. Gẹ́gẹ́ bọ́lọ̀ ti ṣe dáadáa sí ẹ̀yin náà ṣe dáadáa sáwọn èèyàn ẹ ṣe dáadáa sáwọn ẹ̀rọ Ọlọ́run bọ́lọ́run ọba ti kọ̀hárí sí ẹ̀yin náà kọ̀hárí sáwọn ẹ̀rọ Ọlọ́run bọ́lọ̀ ti kọjú rẹ̀ sí ẹ̀yin náà kọjú rẹ̀ sáwọn èèyàn. Gbogbo àwọn tó bá wá jẹ́ ọ̀tọ̀ Ọlọ́run gbogbo àwọn tó fẹ́ kọ̀ ìsọ́lọ́run gbogbo àwọn tí wọn ò fẹ́ jẹ́ kí tọ́lọ́run gba ṣíṣe ẹ kọ̀yìn sí gbogbo wọn lẹ bá bá wọn sọ̀tá kò léwọ̀. Ẹ wá tún lékún ní ìgbìyànjú ní ìjagun sójú ọ̀nà tọ́lọ́run ní pàápàá ìjagun sójú ọ̀nà tọ́lọ́run gan ẹ gbìyànjú bẹ́ẹ̀. Ọlọ́run ọba yìí òun náà lọ bá tó jẹ́ sí pé òun ló ṣàyí lẹ́sà àwọn tó ń jọ bí nígbà kan náà àwọn kan ti fayé lẹ̀ láti gbọ́nà àwọn kan láyé débi kan ní wọ́n fayé lẹ̀ àwọn tó ń jọ bí nípa nígbà kan náà ibi ń bẹ nínú wọn tí ń tọrọ jẹ dàsìkò yìí ibi ń bẹ nínú wọn tí ń rìn kí dàsìkò yìí ibi ń bẹ nínú wọn tí ń pa kára lẹ́lẹ́sì dàsìkò yìí ibi ń bẹ nínú wọn tí ò tí ìrètò ìgbésí ayé rẹ̀ tí òun bá lọ dàsìkò yìí Ọlọ́run ọba lọ́wọ́ ṣàyí lẹ́sà Ọlọ́run ọba náà ló sì ṣe ní mùsùlùmí táwọn ẹgbẹ́ yín ní tí wọ́n ń bẹ́ di dáadáa. Ọlọ́run ní gbogbo eléyìí ìdí ń ṣẹ̀sítí fún gbogbo ẹnì kọ̀ọ̀kan wa kí gbogbo ẹni tó bá fẹ́ rí àlàyé Ọlọ́run bí Ọlọ́run ti dá ọ̀rọ̀ kalẹ̀ Ọlọ́run ti dá ọ̀rọ̀ yé wa kí n ti bẹ̀ mọ̀nà lókù ká lè bá àrílù wọn ká sì lè bá àwọn tó já sí pé látara kó dáa fẹ́nìkan látara kọ́lọ̀ ń ṣe dáadáa sẹ́nìkan ilà wọ́n tó ti nù ni wọ́n ti dẹni ànù ni wọ́n ti sọnù. Gbogbo ní ẹ̀bá ń ṣe láyé kó mọ́ gbàgbé wípé agbára ò sí o ètè kan ò sí téèyàn fi lè sọ́ra rẹ̀ dábòun ti dà Ọlọ́run agbára Ọlọ́run àti ètò Ọlọ́run nìkan ní gbogbo ọgbọ́n tàdá bá ń dá lóbi lè jọ. Ẹ̀tún wá pọ̀ lẹ́ni tí ó máa dárúkọ Ọlọ́run tí ó máa rántí Ọlọ́run. Gbogbo wa pátápátá nígbàkanlá sí láyé àsìkò kan là ń bẹ pẹ̀lú ara wa là ń gbóra wa láwọn nǹkan tá a jọ ń bẹ lánàá àwọn òsì mọ́ lẹ́yìn lónìí àwọn náà tá ń bẹ lónìí á padà wá dìtàn lọ́la tá a bá wá dìtàn lọ́la tá a kó nínú ayé yìí ìtàn wo la fẹ́ fílẹ̀ fáwọn èèyàn tá a bá fílẹ̀ sáyé gbogbo tí ó máa wá wúlò fún wa lẹ́yìn ikú ẹ̀jẹ̀ àṣìṣe rẹ̀. فإنه من أصلح ما بينه وبين الله يكفيه ما بينه وبين الناس. Torí pé gbogbo ẹnikẹ́ni tó bá ríra rẹ̀ níbi pé bí mo ti wà yìí mo ń dábẹ́ ni mo ń bẹ láàrin àwọn èèyàn ni Ọlọ́run máa ń bẹ pẹ̀lú mi Ọlọ́run máa ń wò mí Ọlọ́run máa rí mi lóde tí ó wà dáa ní pé kí n àyí tí bá ń bẹ láàrin èmi àtọ́lọ́run kí n ṣe dáadáa kí n tún ṣe káàrin èmi àtọ́lọ́run má bàjẹ́ gbogbo ẹni tó bá ti ṣàtúnṣe tí mẹ́ láàrin wọn àtọ́lọ́run bẹ́ẹ̀ ní tó dùn wọn àtàwọn èèyàn náà pọ̀ Ọlọ́run ní yóò bàjẹ́ yóò mọ yóò dá sí gbogbo wa ní. ذلك بأن الله يقضي على الناس ولا يقضون عليه. Ìgbè láti mọ̀ yí pé Ọlọ́run ọba lọ́ba alágbára òun ló ní gbogbo wa lánìí tán òun ló lè mú wa òun ló lè bì wá òun ló lè ṣe tàǹfẹ́ òun ló lè ní tí mo fún ọwọ́ tó òun ló lè ní tó rò kó ti pọ̀ ní kèéjì pọ̀ tó tún máa fún ọ sí ká lè mọ̀ bá lágbára lọ́lọ́run kò sì sẹ́ni tó lágbára lórí Ọlọ́run tápá rẹ̀ ká Ọlọ́run. Káàdì tún lè ti bẹ̀ máa ń gbé gbogbo tí ń jẹ́ ọlá gbogbo tí ń jẹ́ ipò gbogbo tí ń jẹ́ ìkápá lọ́wọ́ Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run ò wá gbé kápá rẹ̀ sọ́wọ́ ẹnìkan ìgbé lágbájá ìlápá rẹ̀ ká Ọlọ́run lápá rẹ̀ ká apá wa ọ̀ká Ọlọ́run náà tóbi púpọ̀
kò ságbára kan kò séde kan àyàfọ́ lọ́hùn. Eléyìí òun náà ni àgbékalẹ̀ kútúbà tí àdébọ̀ Muhammad kọ́kọ́ ṣe ní wíwọ̀lú Mẹdínà tí ó kọ́kọ́ kí ní màmá èèyàn. Àwọn akẹ́kọ̀ọ́ pé gbogbo àwọn ẹrú sí Ọlọ́run lọ́kùnrin wa tóbi ní wa. Ẹjá lọ ọmọ nílé kan dábí pé irun jímà níjọ́ jímà dandan gbọ̀n ní ọ̀ranyàn irun jímà. Faradallahu alaykum. Ọlọ́run ọba náà ló ti lé lọ́ranyàn fún gbogbo wa. Faradallahu al-khams alaykum. Gẹ́gẹ́ bọ́lọ̀ ti ṣe àsùbá àyílà alásàrì mọ́júlì ìṣáyì wákàtí márùn-ún bọ́lọ̀ ti ṣe lọ́ranyàn bẹ́ẹ̀ náà nírun jímà náà lọ́ranyàn. Gbogbo ẹnikẹ́ni tó bá wá pa jímọ̀tì tí ò lọ kí jímà tí ó sì ní ìdí kan tó ní láárí tó kà wípé kò mí kí n kàn lọ lónìí ni mo fẹ́ kí n sinmi lónìí ni mo ti ẹ̀bí sí púpọ̀ lónìí ẹgbẹ́ ń pa jímọ̀tì sáwà yìí gbogbo ẹni bá pa á ti ìyá ń bẹ fún ẹni bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ọba fúnra rẹ̀ gan inú wa ka gbogbo àwọn ẹrúsìn rẹ̀ láti ẹgbẹ́ irun jímà ọ̀ranyàn dandan ni ẹ gbọ́dọ̀ máa kí i. Kẹ́ẹ̀tì máa bẹ ní jímà tí ìṣẹ́kọ̀ wá jókòó lé tó máa wá lóòtó ti kí tiẹ̀ lé àbígbà náà lórí sátáláìtì ló ti kí tiẹ̀ kó o wá bí tẹ́tí ṣe wúfà gan kó o gbọ́ wúfà kẹ́ kí jímà ọ̀ranyàn ní tọ́lọ̀ ń pa wá. Ọlọ́run bá wá ń wíwá yí pé Ọlọ́run ní gbogbo ẹ̀ ní olùgbàgbọ́ òdodo tẹ́ ẹ̀ mọ́ Ọlọ́run ní gbogbo ní o. Ọlọ́run ní bẹ́ẹ̀ bá ti gbọ́ Allahu Akbar tí wọ́n pẹ̀lú níjọ jímà tẹ́ ẹ bá ti gbọ́ ìpèpè bẹ́ẹ̀. Lẹ́ẹ̀kan náà kẹ́ẹ̀dìdẹ kíá kẹ́ẹ̀ máa pọ̀ ṣẹ̀ṣẹ̀ lọ bí ìrántí Ọlọ́run kó tó wà tí wọ́n fi bẹ̀rẹ̀ jímà kẹ́ẹ̀dìdẹ máa pọ̀ ṣẹ̀ṣẹ̀ lọ́bẹ̀ láti ọkọ̀. Ìrántí Ọlọ́run tọ́nà kọ́kọ́ ti sáájú pé wọ́n bá ti ń pẹ̀lú ẹ tètè máa lọ síbi ìrántí Ọlọ́run ìrántí Ọlọ́run ń túmọ̀ ní pé kútúbà tá a ṣe sáájú ká tó kírun lọ́lọ́run wípé ẹ tètè máa lọ bí ìrántí Ọlọ́run. Gbogbo títà rírà gbogbo bísíǹsì ẹ̀ tí bá wà látàrọ jímà tó bá ti di pé wọ́n ń pè ẹ̀rùn jímà ẹ gba gbogbo ẹ̀ tí ẹ dálẹ̀. Ọlọ́run níbẹ̀ bá tẹ̀ rò pé oore kan bẹ níbi gbogbo tẹ̀ ń ṣe lọ́wọ́ oore kan bẹ fún yín níbi àwọn òwò yín tẹ̀ ń ṣe tẹ́ríkẹ́ lọ kí jímọ̀ oore tí bẹ́ẹ̀ ó pọ̀ fún yín tó èyí tẹ́ rò pé níbi tó ń lọ. Àyà yìí wà nínú Suratul Jumu'ah ní ayẹyẹ karùn-ún. Ẹ̀rí ọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ nípa Muhammad. Ọ̀nà ọ̀rọ̀ tó máa gbà wá látọ̀dọ̀ ọkùnrin Umar àti Abu Hurairah kọ́lọ̀ mọ́sá àjọ́dún sáwọn méjèèjì. سمع رسول الله صلى الله عليه وسلم يقول àwọn méjèèjì yìí wọ́n gbọ́njọ́ kan tó ń sẹ́lá nípa Muhammad táàdì náàbì sọ báyìí wípé wọ́wọ́ alá àwádìí mìíràn nílọ́ta náàbì ti sọ̀rọ̀ yìí ànábì ń bẹ níbi orí ògbó tí ń bẹ lẹ́ni nígbàrí rẹ̀ ànábì ń bẹ ń bẹ tó fọ́ ọmọ nílọ́nà ní sọ̀rọ̀ yìí yíyína àkọwàmù àwọ̀dáìhìn àdìjùmọ̀át tí láàrín báwọn èèyàn sọ̀rọ̀ nípa àwọn nǹkan àwọn ọjọ́ kan nípa fífi jímọ̀ lẹ̀ wọn nípa gbígba jímọ̀ tí wọn nípa àìkò máwọn wọn wá jímọ̀ wọn láàrín sọ̀rọ̀ dédé rí gánà ọ̀nà wa ni tẹ́lí gbogbo àwọn tí wọ́n wá jímọ̀ àìmọ́ wá jímọ̀ wọn tí ó bí fún wọn ní pé Ọlọ́run ó padà fi èdìdì di ọkàn wọn lẹ́yìn eléyìí wọ́n padà máa wá bẹ nínú àwọn òkúrú ní gbogbo orú wọ́n wà àwọn ọ̀fọ́nú fọ́ra àwọn dẹ̀dẹ̀ òrẹ̀ nínú èèyàn àwọn tí wọ́n ti wulẹ̀ kí wọ́n kẹ́kọ̀ọ́ gboyè tó ìbò òkúrú náà ni wọ́n máa bára wọn nínú àwọn bẹ́ẹ̀ ni wọ́n máa wà. àdìsí tó lálàáfíà ni Ibn Majah gbà wá Nasa'i náà wà wá Imam Muslim náà gbà àdìsí wá. والحديث الثاني ọ̀rọ̀ látọ̀dọ̀ nípa Muhammad tí ó máa jẹ́lẹ̀ kejì عن أبي الجعد الدمري wọ́n lọ́gbọ̀rọ̀ náà wá láti ọ̀dọ̀ Àbújá àdọ́mọ̀rí pọ́lọ́gbà ìgbé Àbújá ní òun gbọ́ lẹ́nu sẹ́lá nípa Muhammad tí a bá ثلاث جمع تهولا بها
طبع على قلبه. Ọlọ́run Muhammad ní gbogbo ẹnikẹ́ni tí jímà tó bá láyé jímà àkọ́kọ́ dé kò kí a sì bí orí evidence gangan mú wá, ó tún di jímà tó tún tẹ̀lé kò tún wá, ó tún ti wá sí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí ó tó pa jímà jẹ lẹ́ẹ̀mẹ́ta tí ó sì jẹ́ pé pípa jẹun ìfọwọ́yọ̀ fọ́kẹ́ mú ni tí máa lọ ṣe bá ìlànà bẹ́ẹ̀lẹ̀ tí padà fi rọ́pò rẹ̀ tí fọwọ́yọ̀ fọ́kẹ́ mú un jímà. Ànábì Muhammad ní sẹ́ẹ̀rí ẹni tó bá ti rí báwọn wọ́n padà fi èdìdí di ọkàn rẹ̀ bẹ́ẹ̀. Àdìsí yìí àdìsí tó ní alálàáfíà ní Ìmáàmù Tirmidhi àti Nasa'i àti Abu Dawud ni wọ́n mú àdìsí náà jáde wá. Agbogbo àwọn ẹrú sí ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin. بآسي الآية pẹ̀lú áyà yìí وبهذين الحديثين àti ọ̀rọ̀ méjèèjì tó wá látọ̀dọ̀ Nábì Muhammad yìí يعلمون أن الجمعة فريضة. àmọ́ tàtàrà bẹ́ẹ̀rù ìgbà irun jímà ọ̀ranyàn ni, irun jímà kíkí dandan ni, irun jímà kèése bó bá wù mí máa lọ, kèése bí bá fẹ́ máa kí túláàsì irun jímà. Agbàwọ́ tí wọ́n lọ́rọ̀ pẹ̀lú yìí. Ẹ má jẹ́ àfọwọ́ yọ̀bọ́ kẹ́ múrun jímà, ẹ má jẹ́ àfojú kékeré múrun jímà, ẹ má jẹ́ àsọ̀run jímà yìí tí ò lákàsí lọ́dọ̀ wa. لا تستقل صلاة الجمعة عن صلوات الخمس المفروضة. Ìrun jímà ohun òyàkó kò dádúró tí ẹ̀ lọ́tọ̀ ibá irun wákàtí márùn-ún nínú ọ̀ranyàn tẹ́rínú jímà òun dádúró lọ́tọ̀ ní ohun ìsára wọn ọ̀ranyàn bí tí mọ́ lòun náà. امتثلوا بأمر الله. Ẹwà ibi àtẹ̀ láti Ọlọ́run èyí tó pa wá ibẹ̀ nínú ìrun jímà dandan ní ká lọ kí àṣẹ tọ́lọ̀ pa wá nì ẹjẹ́ tẹ̀lé ẹjẹ́ múlò. Gbogbo àwọn tọ́lọ̀ wá pọ̀ ipé ká mọ̀ ìdánwò jọ jímà nínú ẹni wípé wọ́n bá ti gbèrún kó tún máa tà kó máa rà kó máa ṣàwòyé kó máa lọ kó máa bọ̀ kó máa ti tó wọ̀ gbogbo tó bá jẹ mọ́rọ̀ kí sí ayé rẹ Ọlọ́run fagilé lásìkò òun ipò gbọ́dọ̀ náà nìkan míì àbí tòun Ọlọ́run bọ́lọ̀ ti wá kọ̀ fún akámọ́ náà nìkan míì lásìkò jímà òun ẹjẹ́ jìnà sí ẹjẹ́ pàtì ẹjẹ́ bílẹ̀. اللهم أحينا بالإسلام قائما. Gbogbo mọ́sáàjì wá tí ẹ̀sìn ìsìláàmù yìí ti àti bẹ láláyè máa fi lékùn jáláyè wa bá a bá ń bẹ lérí ìdúró Ọlọ́run máa fi ìsìláàmù yè wá jẹ́ wọ́n máa rí ìsìláàmù lára wa. Bá a bá ń bẹ lérí ìdògbò Ọlọ́run mọ́sáà máa fi ìsìláàmù máa fi yè wá bá a bá wà lérí ìdògbò jẹ́ wọ́n máa lábẹ̀rẹ̀ ìsìláàmù lára wa. Ọlọ́run bàbá fún wa fi àgbélẹ̀ jẹ́ kí ìsìláàmù máa hàn lára wa ní tí ó máa jáde lẹ́nu wa tí ó máa jọ́rọ̀ ìsìláàmù ìṣe wa tí ó máa bá ìsìláàmù mu Ọlọ́run máa fi ìsìláàmù yè wá nígbà tá a bá fi àgbélẹ̀. Gbogbo ibikíbi tá a bá wá kọjú sí gbogbo ibikíbi tá a bá ń rìn sí nínú ayé Ọlọ́run dákun máa fi ìsìláàmù yè wá. Allahumma afis صاحب هذا البقعة هذا المسجد. Àwọn àfáà wa tí Ọlọ́run fi ààyè yìí tó fi sọrí wọn tọ́lọ́run jogún ààyè yìí fún Ọlọ́run máa ṣọ́ wọn Ọlọ́run máa dáàbò bò wọn Ọlọ́run pé jẹ́ wọ́n dàlúlẹ̀ bí ògiri Ọlọ́run pé jẹ́ pọ̀ọ̀tà ó ká wọn gbogbo tí jẹ́ ìṣọ́ àti ààbò tinú tòde tọ̀sán tòru tójú oorun tójú fò Ọlọ́run mọ́sá máa bá ní kìsọ́ àtàbò náà wà pẹ̀lú wọn. Ọlọ́run mọ́jà gbọ́kú wọn ní sàásì Ọlọ́run mọ́ ṣe ní mọ́sálásí ní ilé ní ẹ̀mí wá pín Ọlọ́run ìgbẹ́jọ wọn sáàyè yìí mọ́jà bá wá péjọ ṣe fìdáhùn wọn mọ́jà gbẹ́jọ sáàyè pàmò wá sí wọn Ọlọ́run ẹ̀mí gígùn bá àtẹ́yàn fi lórí Ọlọ́run pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ Ọlọ́run sábà ní ọ̀la rẹ̀ wọn. Ọlọ́run gbogbo tí wọ́n tó owó ògbésẹ̀ wọn Ọlọ́run jù bọ́ máa ráyé gbogbo ògbésẹ̀ wọn Ọlọ́run máa tọ́ wọn gbogbo sọ̀rọ̀ sí wọn Ọlọ́run máa tọ́ wọn Ọlọ́run mọ́sà máa tún fẹsẹ̀ wọn lé náà. Torí ọjọ́ ló ti lọ. Àdàgbó báyìí
látara ọjọ́ ti lọ bó bá wá dípa wá nínú tán a tún máa tẹ̀wájú nínú àdúrà náà. mo wọ́n bí gbogbo eléyìí mo ń tọrọ àforíjì fúnra mi gbogbo tí jẹ́ ìmọ̀ ṣe gbogbo mímọ̀ ṣe àdékọ́lá sẹ́nu kọ̀ọ̀kan wa lọ́rùn ọlọ́mọdé àyà fi wa ọlọ́mọdé bí wa ẹ̀sẹ̀ tí dọ̀nà tí da tí balẹ̀ dájẹ́ wọ́jú ọlọ́run tí ìjáde olójú tó ọ̀rọ̀ ara rẹ̀ bá a bá ti ṣẹ́ sẹ́yìn ọlọ́mọdé àyà fi wa bá a bá ti déjì ọlọ́mọdé adé jẹ́ gbogbo bí tá a kù sí ọlọ́mọdé àtúnwáṣe gbogbo bí tá a wá dá sí ọlọ́mọdé alápadà sí lórí ìmọ̀ rántí wọ ọlọ́run lórí ìmọ̀ dápọ̀ wọ ọlọ́run lórí ìmọ̀ dúpẹ́ fún ọlọ́run àti ìmọ̀ jọ́sìn fún ọlọ́run bó ti fẹ́ ọlọ́run mọ́sà fún àwọn ọlọ́run ní gbogbo ẹ̀ ẹ̀jẹ̀ ní ohun ọlọ́run mọ́sà jẹ́ wa. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر
وسع كرسيه السماوات والأرض
ولا يؤوده حفظهما والعلي العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Allah bagi wanita alhamdulillah. Wọ́n ní àkọ́kọ́ ọ̀rọ̀. Wọ́n ní kí màá dájú yìí. Tí kì í bá ṣe pé jímọ̀. Kéèsì ọ̀nà èèyàn fún arìnrìn àjò. Tó bá jẹ́ ní pé jímọ̀ sọ́nà èèyàn bá rìnrìn àjò ni. Wọ́n ní bàbá wa àgbà àdípọ̀ ọlọ́run bẹ́bẹ̀ ni wọn ò bá kírun. Ọlọ́run kọ́ ni wọ́n bá kírun fún wa. Torí àwọn gan làlejò wa. Ànábì sì kọ́ wa lẹ́kọ̀ọ́ ìmọ̀ pọ́n àlejò lé. Àmọ́ kìí sọ́nà yẹn fáwọn. Wọ́n lè ká ilá. Iná ni ò jẹ́. Ọlọ́mọ́sí àjá ní bàbá wa àgbà ọlọ́run gbọ́ pẹ́. Bàbá wa àgbà ẹ̀sìn, ọlọ́run bá wá kì í náà. Wọ́n ní àwọn fi ọlọ́run búra. Wọ́n ní báyá káwọn ṣe kàfàrà dílẹ̀. Wọ́n ní wọ́n lè máa. Tọ́ àwọn àmìrì jésì wọ́n ní kò sí ẹ̀ní ìgbìgàn. Wọ́n náà wọ́n bọ́ lẹ́lẹ́ ní. Wọ́n ní àwọn bọ́ lẹ́lẹ́ ní nígbà ìlàmọ́ tó rántí nǹkankan tó jásí pé tó bá jásí pé àwọn rántí ni àwọn tó kọ́ làwọn kírun yìí. Wọ́n ní púrógámù tó ní náà. Wọ́n láwọn náà làwọn ní láàyè ní gẹ́gẹ́ bá ti tó nínú ètò lápọ̀ọ́lẹ̀. ما بين طرفة عين والتباعتها يغير الله من آل إلى حال. Àmọ́ láàrin káyájú kásìlá ọlọ́run a máa sọ ADB àti sọ DBA àpàṣẹ sí kẹ́dà sí kẹ́kí mi tí ò ní sínú èrò rárá. Inú ìbára mi ní Allahu bit-tafkir, an-nasu bit-tafkir, wallahu bit-tadbir. Nínú ọ̀rọ̀ mi ọ ní rírò ní tèèyàn àmọ́ ṣíṣe ní tọ́lọ́run fi yán sẹ́. Láàárín ẹnu àyànṣó láàárọ̀ yìí nǹkan ti yé wa. Wọ́n ní lẹ́nu àárọ̀ tílẹ̀ òní mọ́ yìí nǹkan kan tún ti yí padà nínú ètò wa. A fi ètò wípé ààwé láwà ní sí. Wọ́n láàbẹ̀ tó bá fẹ́wé láwà ní sí. Láfi tó ọ̀rọ̀ jímọ̀ bẹ́ẹ̀. Wọ́n lọ́n ọ̀sá máa ń mọ̀ yí láwà. Àmọ́ náà ń bá wa padà yí padà ó kìí bọ̀. Sáàrọ̀ tó ń bò ti lè yí ìwọ̀ ọ̀hún. Nígbò ti padà wá yí ìwọ̀ ọ̀hún. Ẹni wọ́n wé láàrin lọ ẹkọ́ kí. Ẹni wọ́n wé lásìkò lóye ó kì í wù. Wọ́n lọ́wọ́ ti rárá. Kí wọ́n lọ́pàá ní gbàgbé láwà ní. Wọ́n láwọn táwọn ti rọ́pò ẹ̀. Wọ́n ló bà ní kọ̀bàjẹ́ kò sí ní ìbàjẹ́ láíláí. Sẹ́ríláwà ní tí wọ́n rí. Wọ́n ní sẹ́ríláwà ní tí wọ́n wé yìí. Tó bá dijọ́ mẹ́jọ. Bó bá dijọ́ mẹ́jọ. Wọ́n ní wọ́n tún bá wọn kí tí máa tà wọn. Wọ́n ti bá wọn kí lónìí. Wọ́n láwọn wà kí lẹ́yìn máa mọ̀ láyé pẹ̀lú ògùn Ọlọ́run. Bọ́dà ìjọ́ mẹ́jọ náà. Wọ́n ní bọ́dà ìjọ́ mẹ́jọ náà. Wọ́n láti kí bá wọn yìí. Wọ́n ní làwọn gbé fún wọn tí wọ́n fi kí. Tọ́bá fi kí ìtàn kọ́dà ní ìbágùn wọn ni. Wọ́n ní tọ́bá fi kí wọ́n láwọn ọ̀bágùn wọn ni. Àmọ́dí kan bẹ tí òfin ní gbà. Àmọ́dí kan bẹ tí òfin ní gbà. Bàbá ti fàgbò máa bá. Àjọkùn ilẹ̀ ni. Nígbà tí ẹ máa yọ gbá fọ́mọ̀ pé ìwọ́n náà máa dọ́bẹ̀ jẹ náà sí. Ó ṣe fẹ́ wọ́n fífọ́ yẹn nù. Torí náà pẹ̀lú ọgbọ́ ọlọ́wọ́ ní jọ́mẹ́jọ. Wọ́n láwọn àbíkí. Wọ́n láwọn tó lẹ́yìn. Àwọn máàmù wọ́n jẹ́ ìmáàmù.
ayọ̀gbá yanyan nù ọlọ́wọ́ jẹ́ wọ́n kí bẹ́ẹ̀ wọ́n náà débi lọ́dọ̀ ọlọ́run wọ́n náà bàbá tó lọ bí àdúrà bàbá mi jẹ́ mo ní bàbá bá bẹ lẹ́yìn àwọn náà ní báwọn ọmọ kírun bàbá wa sì wọ́n ní wọ́n ní sí ké wọ́n ní ọ̀rẹ́ wọn àbá wọn lájí sí ìjọ mi ìtàn bá wọ́n tó kà tẹ́mọ̀ pé ìmọ̀mù kà wọ́n tán ọ̀rẹ́ ẹ̀mọ́ sáré tó wọ́n dàgbà bẹ́ẹ̀ wọ́n wà láàrin wọn wọ́n bẹ̀ láàrin àwọn tí táwọn náà ti ń sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n láwọn ò ní kí wọ́n kírun gẹ́gẹ́ bí àwọn àgbà nínú káńsùlù wọ́n wá sún sẹ́yìn ní tọmọ kéwú wọ́n ní gbọ́dọ̀ tó gbà báwọn bá bẹ́ẹ̀ bá ilé dì máàmù àwọn tó lẹ́yìn yìí náà ni wọ́n ti máàmù báwọn bẹ́ẹ̀ ilé wájú mọ̀ pẹ́rẹ́ àwọn tó lẹ́yìn bọ́ọ̀ sì ní máa àwọn sáwọ́tà kọ́kọ́ tẹ́ẹ̀kì fún gbogbo ayé ẹwà ní káwọn bọ́ bẹ́ẹ̀ jọ náà ó lè tètè máa yí là torí náà bàbá wọn àgbà ọlọ́nkọ́ ọlọ́mọ́sá já ní ipẹ́ ọlọ́n ṣe dáadáa sílé bàbá àgbà ọlọ́nkọ́ púpọ̀ mo ní sáàsì tó rí èèyàn báyìí ìjọ kí bàbá wa tàná lọ bàbá ní sáàsì tó rí èèyàn bí bàbá ìmọ̀ báyìí nígbò jẹ́ pé àwọn ni wọ́n bọ́ ta sọ́dọ̀ tiwa lábí rí bẹ́ẹ̀ kò já mọ̀ pé nǹkan tó kù lẹ́yìn gan ẹgbẹ̀rún rú ètò kù bàbá wa àgbàsàkà máa ọlọ́mọ́sá àmọ́ ni yọ́dún sí wọn á ní ọlọ́mọdé yẹn yóò tán yáyàn ò tán lé ọlọ́ngọ́ ọlọ́wọ́ sì ní jẹ́ ó tán wọ́n àti bàbá mi jẹ́ ti bá ń sọ títí ètò ní inú òtúfẹ́ ìṣègbè sẹ́tò ní ìkàn tó bẹ̀ jù tàlẹ́ lọ torí náà ọlọ́mọ́sá járí pé ọlọ́mọ́sá bá ní kún ìjú báyìí lọ àdékùn ẹ̀mí fún àlábí ara ọlọ́mọdé ti tàlẹ́ lọ ilé ọkọ̀ lọ́jọ́ mọ̀ já sí rọrùn wọ́n la ilaha illallah muhammadur rasulullah wọ́n la muhammadur rasulullah ọlọ́run jẹ́ ẹbẹ̀ ní gúgú ló ọlọ́run jẹ́ fàlábíà ló bàbá wa tàná wọ́n dàgbà tó tọ́ àmọ́ wọn dárúgbó ọlọ́run jẹ́ yóò dàgbà ẹwà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìpele darúgbó ọlọ́mọ́sà ti bẹ́ẹ̀ ọlọ́rọ̀ tó sọ sáwọn létí nìsìn wọ́n ní túnmọ̀ ẹgbẹ́ kámọ̀gbẹ̀ pẹ́ ní yìí àmọ́gbẹ̀ta ti fẹ́ tẹ́lúbọ́ tí wọ́n káàbìtì bẹ́ẹ̀ káwọn ma wá lọ jẹ yóò kú níta làkọ́dí já kúmlì láàbì bá ti tọ́ ọmọ yọ́nà jó níbẹ̀ fún gbogbo wa làkọ́dí já kúmlì láàbì wọ́n ní kí á máa ìṣó ní abẹ́tẹ̀ sí níta wọ́n náà bàbá àgbà ọlọ́pọ̀ àwọn olùkú wa ní àdúrà